kẹ́ o àwọn alálẹ̀ ò tí lẹ́yìn. wọ́n wá ní why do you want foreign Fulani terrorists to continue to kill us and die without accomplishing dreams like your children? wọ́n ní kí ló dé tẹ́ fi àyè gba àwọn Fúlàní kọ́mọ sí adarí lórí yín lórí àwa ọmọ yín tó fẹ́ ká kú sínú oko ẹrú tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dé ilẹ̀ ìlérí. wọ́n wá ní ká sọ wípé ní we are begging you our fathers the royal fathers and pleading to our royal fathers to be courageous. wọ́n lẹ́yìn bàbá wa wọ́n bẹ̀ kẹ́ sí ọkọ̀ akígídí ni o and defend our ancestral land. kí ẹ dáàbò bo ilẹ̀ àwọn baba ńlá wa tí wọ́n fi lé ń lọ́wọ́ tẹ́yìn wà lórí ẹ̀ tẹ́sì jẹ́ pẹ́pẹ́pẹ́ báyìí. wọ́n ní we the Yorùbá youth àwa wá ń sọ o àwa ọmọ Yorùbá Oòduà ìṣọ̀kan we the Yorùbá youth are ready to leave the evil. àwa ọmọ yín o a ṣetán láti gbìjà yín tí ẹ bá tì wá lẹ́yìn tẹ́ni ẹ̀yàn ọmọ wa máa ń sọ wájú wọ́n wà níbí báyìí kẹ́ mọ fi àdúrà tì wá lẹ́yìn nílé àwa rẹ́dì láti jáde ká lọ kẹ́yìn mọ sùn nulẹ̀ káwọn ọmọ yín ká lọ fojú inú ogun. hopeless and failed Nigeria to build new nation. wọ́n ní láti pé ká fi location 419 yìí sílẹ̀ tí wọ́n ń jí ọba gbé tán jíjòyè gbé tí wọ́n ń pa ọkùnrin tí wọ́n ń pa obìnrin tán pa kúkúrú tí wọ́n ń pa gúngùn. àwa rédíò láti kó Nàìjíríà pẹ̀lú ẹ̀yìn bàbá wa tẹ́sí máa jẹ́ adarí wa lónìí àti títí láéláé tẹ́pẹ̀ láyé láti bíúdì ìlú tuntun tí òòrùn rẹ̀ ó tàn káàkiri àgbáláyé tí ó sí ẹ̀dá ọmọ ènìyàn kan àbẹ́lìjànú tí ó dọ̀wọ́ bò lágbàláyé which is Yorùbá nation. Yorùbá nation. No. A prosperous nation we will create that our royal fathers will be proud of. wọ́n ní orílẹ̀-èdè tẹ́yìn kó fọwọ́ sọ́yà pé ẹ̀yin náà ṣe oore ẹ̀fọn oore lẹ̀ fáwọn ọmọ yín kẹ́ tó lọ bá àwọn baba ńlá yín kẹsì ọbọ̀ jẹ́ kó pẹ́. therefore we are saying enough is enough. ó ti tó lórí ilẹ̀ wa. látara bẹ́ẹ̀ àwa wá ń sọ kódà bó jẹ́ ẹ̀yin bàbá wa lẹ kófìrí information tẹ bá nídìí wa tẹ bá pè wá là dá yín lò tẹ bá ní ká jókòó àjókòó nù tẹ bá ní wọ́n ń ṣe nǹkan kan bì kan ẹ pè wá tó bá kàn wá kó jẹ́ aago kan òru ni ẹ bá wà lórí ìyàwó rẹ̀ ó dìde à jáde à lọ gba àwọn ọmọ ìyá wa là káwọn Fúlàní darandaran yìí kan yé pa wá ń pàkúpà mọ́. wọ́n wá sọ pé ní enough is enough àbá Nàìjíríà ṣe mọ́. restructuring of Nigeria cannot stop Fulani kinsmen in killing us.